Ìjọba kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ mi ò tí ì yí padà. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́. Málémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀pọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tí èmi àti ẹ̀yin tá ń bẹ Ọlọ́run pé kó gbà fún wa, ìyẹn Yorùbá nation tòótọ́. Mo kẹ́yìn àlè ulamahu warasatul anbiyahi. Ẹ̀yin àfáà Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́. Mukadam Sheikh àfáà akọ́mọlédè àfáà akọ́mọníkéw nínú ẹ̀sìn. Àti gbogbo mùsùlùmí àgbálá ayé mo kí yín pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi. Nínú ẹ̀sìn Kristẹni, Rẹ́fẹ́rẹ́ndì Bíṣọ̀pù nínú ìjọ Àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, Kérúbù and Séráfù Celestian, CAC, gbogbo yín pátápátá pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín o. Mo tara ṣàṣà mo kẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi ẹlẹ́sìn kan ẹ̀sìn kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ ní ṣe ewé já, bẹ́ẹ̀ ẹ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí pọnmọ tọmọ yìí fi ń ṣiṣẹ́. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi rẹ̀ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ. Ọ̀kan fọ́ ọ̀kan nù. Ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri. Ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó. Ẹ fi ṣe wá lóore ọlá. Ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀. Torí ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná. Mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà. Jẹ̀gbẹ̀nẹ̀bí àti àkún. Aláṣọ àlà funfun gbò. Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo fọ ọ̀nìrìṣà mo fi kí bàbá tèmi ọba Owólabí Ọlákùlẹ́yìn Akínlóye. Mo kí wọn pé kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jẹ kó pẹ́ kánrin kése. Mo wá fàwọn méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá lẹ́ẹ̀káàárọ̀ òjíire. Mo tara ṣàṣà mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Sanwó-Olú, gọ́vnà Nurudeen Adémọ́lá Jackson, àwọn ìyẹn bàbá oníjó lọ́ṣun. Mo kí gọ́vnà Oyèbánjí Abíọ́dún ìpínlẹ̀ Èkìtì. Mo kí gọ́vnà Lucky Ayédatiwa ti ìpínlẹ̀ Ondo. Mo wá kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi pé amọ̀kú rọ́jú o. Àní bàbá yìí lọ. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè Alana fún gbogbo ìran Yorùbá pátápátá. The leader of Yoruba land. The leader of the entire Yoruba race presently. Yorubas are more than 55 million if I'm not mistaken. And we have a single leader. Professor Banji Akíntóyè. Bàbá kọ́lọ́njà rọrùn yín ṣaṣọpẹ́. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́. Àdìsá ọmọ Adéyẹmọ. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò. Bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí.
olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá mo kí yín o a ti ṣe ń tẹ́ ní a mọ̀ ṣe o àforíjì yín là ń wá ó mọ̀ ṣe o. ẹ wo wàláì bọ̀dá kí ló kọ orúkọ pírẹsidẹ́ǹtì wa yìí ná bọ̀dá Tinubu bàbá Tinubu ayé yín àdá o wàláì regret kan tí mo ní láyé tí mo sì ń regret till now ni pé mo jáde láti campaign fún bàbá tó kú mọ́kù amọ̀nà ọ̀run mọ́ lọ yìí. That is the only mistake tí ǹdẹ̀ ní ṣerú ẹ̀ mọ́ láyé torí pé a nígbàgbọ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá wọ́n á ṣe nǹkan láti jẹ́jẹ́ kó dáa ní àmọ́ pé làgàtà ń bọ̀ wá fọ́jú gbogbo ẹ̀ pọ̀ ni. làgàtà ó ti fọ́jú gbogbo ẹ̀ pọ̀. ìgbà tí bàbá jẹ́jẹ́ wà ń bẹ̀ epo ọmọ wọn Fúlàní ń jí wá gbé wọn ń pa wá lọ́mọ ìlàmọ̀ ń pariwo làgàtà mọ̀ débẹ̀ làgàtà ti fọ́jú gbogbo ẹ̀ pọ̀ làgàtà ti bà gbogbo nǹkan jẹ́. Tinubu has destabilized the whole country. ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹ́ ọ́ di ọmọ ẹlòmíì kìí sí ọmọ rẹ lélẹ́yìí o ọmọ àbí ìpàbẹ́ gbáà. A litre of petrol is now 1,250 naira. Tinubu ẹ̀ mọ̀ ní nísinmi o. Tinubu ọmọ olódòdè odòdì òfowó odò orin lélẹ́yìí ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín Adojutini gbà odò dẹ wèrèwó odò orin kìí sọdọ dẹ kankan odò irin ìwà ń fọ́ gbogbo wa lórí kánbánkánbá ọlọ́mọdé àbábá ìkú. I tender my unreserved apology sí gbogbo ọmọ Yorùbá pátápátá pé mo sọpọ́ọ̀tì bàbá burúkú yìí bàbá òṣì tó ń pè ní Tinubu yìí. wàláì gbogbo nǹkan ti dorí kodò. àwa ń lọ from frying pan to fire. jàjà kò sàn lára bọ̀dá Tinubu ń ṣe ló ń le kókókó sí ẹjọ́ nítorí Ọlọ́run. ádámà jẹ ápù ní gbogbo rẹ̀ le kókó fún Nàìjíríà báyìí. káwá ní pé àgbàdo sísun roasted corn ìlà ádámà jẹ àbí kí gbogbo wa máa fọ́ òkúta. Tinubu wá sọ ṣiṣẹ́ ọ̀sọ́dọ̀lẹ́. Tinubu sọ ọmọ obìnrin wa ẹ ti sọ wọ́n daṣẹ́wó wọn ò tó rówó gbà ṣe ló ń pa wọ́n. ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbárùkù tì mí fáìsàn ráńpẹ́ nígbà tí mo ń pààrọ̀ àlàáfíà tẹ́ bá rí ẹ̀rí bó ti pẹ́ tí mo ti wáde láti sọ̀rọ̀. òjòjò ló ṣògùn ara ògùn òle. One thing I want you to know ni wípé kì í ṣe pé inú wa náà ń dùn sí bàbá rándanràndàn ṣe ń ṣèjọba. àmẹ́nurú mi yìí ò tọrọ torí pé kí ni má ṣe ayé ní gbé. bàbá ṣe ọ̀run náà là ń lọ. gbogbo ayé pariwo ń gbà náà àmọ́ akọ tí ikún a ní ẹjẹ́ àtẹ̀lọ́mọ wa sọ́mọ rẹ lélẹ́yìí. ọmọ ẹlẹ́sìn rìn apọmọtán ẹsìn ọmọ ń wọlẹ̀. A litre of petrol 1,250. ẹ bá ń pe Tinubu bọ́ta kó wá ṣàlàyé fún wa what exactly is working
in this country. Nothing. Nǹkan kan ò ṣiṣẹ́. Ibì kan ṣoṣo táwọn ọmọ Nàìjíríà tá a tún lè sọ pé ó tún sanmọ́nà díẹ̀ iná mọ̀nàmọ́ná. Iná mọ̀nàmọ́ná nìkan la rí tó tún sanmọ́nà díẹ̀. Tinubu kò bá má jẹ́ yín o. Ìdójútì ńláńlá gbà lẹ́jẹ́ fúnra Yorùbá. Ọ̀nìrìṣà àrólé Oòduà Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún gbogbo ẹ̀yin ọba ládéládé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba èyí tí ń dójú tì wáyé náà ti jẹ́ Olúwo Ọlọ́fà Àwùjalẹ̀ Aláké Ewì Adó Dèjì Àkúrẹ́ Àtaọjà ìlú Òṣogbo Alárọ̀ Ìrágbìjí Alára Ajérò Ọwọ́rọ̀gbọ́ Àga Olúgbò gbogbo yín ẹgbàndèrè ìlú Àbújá ẹyẹ ọmọ ayé Tinubu pé ó ti bàrán Yorùbá lójú jẹ́. Bàbá ní akẹrù inú ẹrú àbàjẹ́ a ti ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ìjọba tó wọ́ọ̀sì tó jọba yìí. Ìjọba ológun gan ò burú tó báyìí. Àní kí ló kọ rẹ̀ bàbá jẹ́jẹ́ tó kò ń bẹ̀ gan tí làgàtà fi bọ́ bẹ̀ yìí. Kò lè tó báyìí àjàgbàdo sísun. Àgbàdo sísun tá a jẹ yìí ti pọ̀ ju eyín tí ń kan wá. Tinubu ò láàánú ajé o. Dédèdè ní ọgbẹ̀yìn ayé yín o. Ẹ wá dórí àga tẹ́lẹ̀ wá ń pò òyì bí iṣẹ́ abábà ìnira wá dé gbogbo ọmọ Nàìjíríà ìnira wá dé bọ́mọ Yorùbá. Ìgbà wo ni àwọn èèyàn ò ní máa jẹran ara wọn? Kò ṣiṣẹ́ kò sí nǹkan kan síbẹ̀síbẹ̀ ọ̀wọ́n gógó tó jẹ́ ká rí ayé lò ẹ tó wá fi kún owó epo lọ́sàn-án kan òru kan nígbà bàbá wèrè tán mórílé China a lè gbàdúrà kẹ́ ẹ mọ́ dé. Kí ló dé? Ìnira yìí pọ̀ náà. Àwa la kì yín lánàá tá a bá bu yín lé ní ẹsẹ̀ sófin ayé ni. Kẹwàá di ultimate gbogbo wa lájọ ní blame ẹni ẹ̀ bọ́ ta kẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sẹ́nì kankan wa lẹ́nu. Àti pọnmọ ẹsẹ̀ ọmọ ti wọ́ ẹsẹ̀ ọmọ ti ń wọ́lẹ̀. Tinubu is a disgrace to Yoruba land. Tinubu ọmọ olódò dẹ èso olódò dẹ kankan olódò irin. Odò orin ni Tinubu ń gbé kì í ṣodò dẹ. Odò sledgehammer. Ọwọ́ ń fọ́ wa lórí pùpùpù. Ó dẹ̀ wà túbọ̀ tán Tinubu. Gbogbo wa jáde. Ọmọ Yorùbá túyáyá túyàyà láti dìbò fún ọ Tinubu. Kí wá ló fi ń san fún wa ìpayín keke. Ọ̀pọ̀ èèyàn pè mí nàgó omíyalé bàbá tó kú mọ́kú yóò ní nǹkan kan tí ó ṣe fún wa. Adọ̀tá ọ̀pọ̀ àwọn èèyàn nítorí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ wàá jà nítorí Ọlọ́run. Ẹgbẹ́ aláàbújá lọ jẹjà òfò ajẹjà àdánù. Àwa náà lọ Eagle Square. Inú mi ń dùn pé ìran mi kankan wọ Eagle Square láti rí ìbúra pírẹsidẹ́ǹtì rẹ̀ àṣẹ pírẹsidẹ́ǹtì àgbákò ni. Àṣẹ pírẹsidẹ́ǹtì tí ò tiẹ̀ yẹ kó wáyé rárá ni. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ibi tó yẹ ká ti bá ọgbọ́n tá a bá a gọ̀ ń bí a máa dún ní yéyé. Ibi tó bá sì yẹ ká bá a gọ̀ bá a bá ọgbọ́n ń bẹ̀ a tó máa ṣe ni ní kàyéfì. A rò pé ẹ máa bu omi ìtura sí ìṣòro ìran Yorùbá ni sí ìṣòro àwọn ọmọ Nàìjíríà. Tinubu kàkà kó o ṣe bẹ́ẹ̀ ọmọ kankan dánwò fún wa ni.
ẹ̀yin ọba ìgbà táwọn èèyàn fẹ́ jáde láti protest kò sí nǹkan méjì tí ò jẹ́ support protest yẹn ju wípé ẹ jẹ́ àṣèfòyín láàyè díẹ̀ káwo tẹ́ ẹ fẹ́ dá lára àmọ́ ní ìsìn kò sí ní tẹ́ ẹ tó fẹ́ dá lára ju pé ẹ tó ti fi kún owó epo lọ a litre of petrol jálá epo kan ọwọ́ ajẹ́ 1,250 naira àti Tinubu ní lálẹ́ I swear to God àti páàkì ọkọ̀ ní ìsìn àti ń gọ̀kadà àbí bó o bá mówó délé epo 10,000 naira àwa ra 9.5 litres láì ṣe pé ẹ fáwọn ọmọ Yorùbá ń sálárì ń bì kankan àrí sálárì àlẹ́nìtìn iṣẹ́ ọwọ́ ọ̀bọ̀lọ̀bọ̀ wa ń jẹ àmọ́ ẹ ti mú ìgbésí ayé wa ẹ ti tún rọ ẹ ti fẹ́ jẹ́ kí ilé ayé wa polúkúrúmuṣu kí ló dé ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa kẹ́ ẹ ṣàánú ajé ó mà ṣe o. Àdìsá máa ń bọ̀ wálé ilé lábọ̀ sí ní oko. Iṣu tí ó wálé ń lọ́dún rẹ̀ níyàwó lọ́jọ́ ọjọ́sí. Àgbàdo tí ó wálé lọ́dún rẹ̀ lẹ́kọ̀ọ́. Ọlọ́mọge tí ó wálé lọ́dún rẹ̀ lọ́pọ̀ orin ni. Ọmọ tuntun tí ó wálé lọ́dún rẹ̀ ló fà àtọ̀sẹ̀ ilé sí i á. Látijọ́ ta ti ní ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ má jẹ́ àkúrò fúnra wa ẹ jẹ́ ayọ̀ pé tọmọ Yorùbá ní kúrò wà láìtàlá ìjọba àkà ìjọba panilẹ́kún ẹni Tinubu ń ṣe ìjọba eléyìí ẹ ṣe ìjọba òfò ìjọba àdánù gbáà ni ìjọba bámúbámú ni mo yọ wọn ọmọ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ìjọba tí ń fi ìyà jẹ tó lórí tẹlẹ́mù ìjọba òfò ìjọba abú ó mà ṣe o Tinubu a mọ̀ pé bí ó ṣe rí rèé o tá a bá mọ̀ pé bí ó ṣe rí rèé ni a ní fún ọ látìlẹ́yìn tá a fún ọ rárá yọmọ Yorùbá ẹ dáríjì mí lẹ́ẹ̀kan sí o ẹ dáríjì mí ó ti jájó lójú àlẹ́nu ọ̀rọ̀ mọ́ àtẹrù ti sọ̀rọ̀ àwọn tá a torí rẹ̀ sọ pé ká má yẹ̀yẹ́ ìran Yorùbá gan àwọn Fúlàní àwọn yínmírín wọ́n ti wá fi wá ṣe yẹ̀yẹ́ bọ́ bàbá ra dọ́dọ̀ Haúsá ní ìsìn pé kí wọ́n máa ní bàbá yìí náà ló ṣe bẹ́ẹ̀ ni bàbá òfò Tinubu àmọ́ tiẹ̀ ní gbádùn Fọláṣadé Òjó Ṣèyí Tinubu àtàwọn yòókù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin rẹ̀ ń gbádùn ẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá yòókù ẹ̀ mọ̀ pa ń jìyà kí ló dé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o kò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti sún wa kan ògiri and mind you a protest is coming ó máa hit yín hard because we can't bear the pains anymore we can't bear the pains any longer. It's getting out of hand. Sódìgbà tá a bá ń jẹra wa. Sódìgbà tá a bá ń jẹra wa. Tí yín ti bàjẹ́ dànù. Mọ́zù. Èló mọ́zù gbà kan 3 million 4 million. Tó bá clean pa 4 million. Mọ́zù di 10 million. Olórí ibú ara yín ẹ̀ ń fowó ra private jet. Gbogbo yín tẹ́ ní private jet ní Nàìjíríà. Private jet yẹn ní ọ̀pá yìí. Tí ìyà ń jẹ wá. Tẹ́ẹ̀rí nǹkan kan ṣe sí àtẹ̀tí jíjó òfò èyí tí ń jíjó àdánù gbogbo ẹ̀yin olóṣèlú yìí pátápátá lédèrèdè ní ọgbẹ̀yìn ayé yìí ẹ ti fìyà jẹ wá ẹ ti forí wa ta mọ́ló ẹ ti ṣe kí ni ẹ ti forí wa gbá pààrọ̀ ẹ jẹ́ àmọ́ tá a fẹ́ ṣe mọ́ ẹ ti rì mọ́dà ògbésí ayé wa ẹ ti yí ìgbésí ayé wa padà ẹ jẹ́ á lo normal life mọ́
Every man, every Nigerian on the street are now crazy, are no longer thinking right. Ẹ ti sọ gbogbo ọmọ Yorùbá, ẹ ti fẹ́ sọ wá da láàbọ̀ ọpọlọ látàrí pé kíni, látàrí pé ìjọba òfò tẹ́ ń ṣe. Ọ̀nìrìṣà, àrólé Oòduà, gbogbo ẹ̀yin ọba àyókù, ẹ ké sí Tinubu. Ẹjọ́ mọ̀ pé ìjọba rẹ̀ ń ni wá lá. Ẹjọ́ mọ̀ pé ìjọba òfò ló ń ṣe. Ẹ má mà gbàgbé tó ṣẹlẹ̀ ní Nìjẹ̀ àtàwọn ibi tí ológun ti gbàjọba, wọ́n á máa jẹ ìyà tó tó báyìí. Ìyà yìí mà ti ń pọ̀ jù bọ̀dá Tinubu. Ẹ pàrọ̀ inú yín, ẹ pọ̀dọ̀ fi ìkànnì ọ́ni Bọ́lá. Àbà ó mà ṣe o. Àtòlédùn onílé mọ̀rẹ́lẹ́ máa bọ̀ wálé o, ilé gbogbo dágbé. Gbogbo ayé retí rẹ nílé o, ní dandan ta ìsọ ọmọ aláàbí fún. Akọni Oòduà tí ó ṣe bá dàbẹ̀ tó ṣe bá bínú. Àkàndé ìyàtẹ́lẹ́dùn mọ̀rẹ́ jáná lálátọ̀jọ́ òní. Ẹni abáta káfíńrà òtùbà. Owó adẹni àjíkan náà ò táráyé wá fẹ́ o, káàkiri àgbáláyé. Wọ́n bàjà wọ́n bá rẹ́. Wọ́n gbèrò láti pọ̀ máa láti fún lọ́jọ́ ìjọsìn. Orí ló pọ̀ èèyàn lọ́wọ́ àbíwọ́ ẹni. Ikú tí a bá pa ni tó bá sí ni ní fìlà ṣe wọ́n pẹ́ lóye lérò ọ̀pẹ̀rẹ̀ ọba ìsáyé tó wá. Gbogbo ẹbí retí rẹ̀ nílé o. Àwọn ọba aládé retí rẹ̀ nílé o. Gbogbo ọmọ Yorùbá retí rẹ̀ nílé o. Bọ̀dá Tinubu, ẹ̀ẹ̀ní lálẹ́, ìkanra ìbànújẹ́ ni mo fi ń sọ̀rọ̀ tó rú rẹ̀ mí. Wàláì, bọ̀ ìpè yẹn ti pọ̀ jù pé mi alẹ́ sọ̀rọ̀ wá ní sọ̀rọ̀. Bàbá rẹ tẹ kàmpéènì fún, ṣe ti rí mo ní bàbá òfò ni. Bàbá mọ̀ pé àbí ìpábẹ́ bàbá òfò tí ò ṣeé fi yangàn ni. Èyàn wá pariwo tó bá lórí ẹ̀ tí mo tó wá gbójú bí lọ́wọ́ ọ̀pọ̀ ọmọ Yorùbá torí pé mo support Tinubu. Ẹ wá wo tí bàbá òfò yìí fojú wa rí. Ojú wa wá rí rédèrèdè, àwa tẹ́rù tí ń sọ̀rọ̀ mọ́, ẹnu wa wọ̀ wò. Àwọn akọrin fún wa, ẹnu wa wọ̀ wò, Àdúkẹ́. Ẹnu wa wọ̀ wò, Àdúkẹ́. Tinubu, kọ̀yọ́ máa lọ bẹ́ẹ̀ o. Ìkànnì yín, ọ̀dájú ni yín. Ẹ sì ṣẹni àágbẹ̀mí lé. Ẹ ti bà ojú ìran Yorùbá jẹ́. Ẹ ti bà ojú NSC, TUC, gbogbo yín ASUU tẹ́ ẹ bá strike kẹ́ ẹ daṣẹ́lẹ̀ kí gbogbo nǹkan polúkúrúmuṣu ẹ̀ ṣòfò ni. Stúdẹ̀ǹtì pátápátá tẹ́ ẹ bá gbàbọ̀dè fún wa, tẹ́ ẹ bọ́ ta, tẹ́ ẹ jẹ́ gbogbo wa protest eléyìí, ayé yín ó bàjẹ́ ni. Ó ti pọ̀jù, the hardship is too much. Ẹ wá láwọn èèyàn ń jápa, wọ́n ò ṣe ní jápa. Ọ̀pọ̀ ọ̀dọ́ wa ń ta gbogbo dúkìá rẹ̀ láti sá lọ láti forílẹ̀-èdè yìí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yìí sílẹ̀. A sì ní ẹjẹ́ á pín. Ẹjọ́ ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ìgbò ó lọ lọ́tọ̀, Haúsá ó lọ lọ́tọ̀, Yorùbá ó lọ lọ́tọ̀. Ẹjẹ́ àṣèjọba wa bọ́ bá ṣe wù wá. Ẹ wá increase epo gradually olórí burúkú ara yín. Epo ti wà ní 1,250 naira per litre. Ẹni tí ń ṣiṣẹ́ private wọ́n ń san 17,000, 18,000 fún. Ṣẹ̀nípa yé yín ti bàjẹ́. Ẹ ti ṣorí burúkú. Ẹ ré èèyàn sọ fún yín. Ọ̀rọ̀ tálà bá pò sí tí ẹ bá so lóṣì. Ó ń sòṣì bí iṣẹ́. Asọ́fúnkọ̀gbà kó yé sòṣì bí iṣẹ́. Àwọn tó yẹ kó tún sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ sún lé Tinubu tó yẹ sọ fún ẹ kó ṣì náà ń ṣe. Ìgbà wa fẹ́ dolóṣì nísìn, ẹ wá fẹ́ máa kígbe ẹ ṣàánú ajé lórí rédíò, ẹ ṣàánú ajé lórí tẹlifíṣàn,
ẹ ṣàánú ajé àmọ́ lọ́dọ̀ tí a mọ̀ pé síbẹ̀síbẹ̀ òṣì lẹ́ ń ṣe o. kí lẹ́ ń ṣe? òṣì gbáà, òṣì ara ta mára yọ̀. ẹni ibi ni yín, olórí ibú ni yín, ẹni òfò ni yín, ẹni àdánù ni. èmi ò sì rò pé ẹ lè gúnlẹ̀ re pẹ̀lú ìjọba wèrè tẹ̀sí yìí. ọ̀nà dàda tí ẹ fi gúnlẹ̀ re bó lẹ ṣe fẹ́ gúnlẹ̀ re ó mà ṣe o. Surplus on the mix. ọmọ Yorùbá o ẹ jẹ́ àpapọ̀ sójú kan. ọmọ Yorùbá o ẹ jẹ́ àpapọ̀ sójú kan. a kò máa jà sọ́la lọ́wọ́ láti àdìsá lẹ́yìn torí tó bá gbà wá kalẹ̀ tán. ara á tù wá eku wá ké bí eku ẹyẹ á ké bí ẹyẹ. Odùduwà nation làwa ń fẹ́ o. alẹ́ ni tó fi ṣẹ́ rán Sunday ọmọ Adéyẹmọ. akíkanjú ọkùnrin dé Sunday ọmọ Adéyẹmọ. olólùfẹ́ wa mẹ́kúnnù Sunday ọmọ Adéyẹmọ. ọ̀rẹ́ ará ìlú pátá Sunday ọmọ Adéyẹmọ. kálẹ̀ ní tọ́tọ́ fi ṣẹ́rọ̀ o Sunday ọmọ Adéyẹmọ. májà sọ́lá o adé ọba àpá lórí ẹ̀. májà sọ́lá o adé ọba àpá lórí ẹ̀. ọmọdé wí o wọ́n ní májà sọ́lá làwọn ń fẹ́ o. májà sọ́lá o adáwọ̀ fún ọ̀pọ̀pọ̀. ó mà ṣe o, ó mà ṣe o. ọmọ Yorùbá ẹjẹ́ arẹlé ẹjẹ́ pariwo lé bàbá burúkú yìí lórí pé kó fà wàhálẹ̀ kó tú wàhálẹ̀ òjì á máa lọ. òòṣà Tinubu bọ̀ bá lè gbè wá ṣe wá bó ṣe bá wa àti ẹ̀dájọba yìí padà sí bí Buhari ṣe fìrì àbó lórí ibú aniyín ni. ọmọ Yorùbá ẹjẹ́ arẹlé o ẹjẹ́ arẹlé. nígbà ayé ti Buhari gẹ tá a rò pé a ti jàgbàdo sísun epo ń jẹ́ 160 naira tí n bá mi ṣe 57 naira kọ̀sá tó 200 naira ní là ń repo 150 kìíní kan. bọ̀dá Tinubu ẹ débẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ 400 500 600 700 800 now 1000 plus. ọlọ́run fara nìyẹn. ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ìyá rẹ̀ lé. onílé máa ti máa parí kó àlejò wo èdè tó lọ ní ẹ̀yà rẹ̀ lé. ẹ̀yà rẹ̀ lé o ilé làwà o ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ìyá rẹ̀. ó wù mí kí n sọ̀rọ̀ kó pọ̀ àmọ́ tí mi ò tí ì gbé àlàáfíà yẹn ò tí ì dé padà tó bó ṣe yẹ kó wà. ẹ bá rí inú fọ́ìsì mi a rí bó ṣe hàn díẹ̀díẹ̀. pọ̀ Tinubu ọlọ́wọ́lá bí mo ṣe wà ayé yín àdá tọmọtọmọ. gbogbo ẹ̀yin tẹ̀ ń fara ni wá, gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́rọ̀ wá débi tá a dé yìí ẹ̀ ní sí oríire. àjàgà ilé lálejò ẹja fún ẹja dárí wálé o. àjàgà yìí ti le jù. ta ló gbẹ́rù òfò lé wa lórí? ta ló gbẹ́rù àdánù lé wa lórí? níbo láti kó? báwo la ṣe yàn án? tá a fi ríru Tinubu ìtarò pé mẹ̀sáyà kan ni àṣẹ mẹ̀sófò ni olódòdẹ àbólódó rin ìwà fọ gbogbo wa lódó lórí. ẹ̀yin wa ń kan everybody, orí ń ta wá, inú ń run wá, gbogbo ẹ̀ ní í ṣe wá pọ̀, gbogbo àrùn ní í ṣe everybody báyìí. torí kíni? torí àdánwò tí Tinubu kó wá sí ni. ilé lábọ̀ sí mi ò pẹ́ dábọ̀ ìyá dárí wálé. gbogbo ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin pásítọ̀, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀yin ọba tẹ́ ń kọrin eré kí Tinubu ẹ pàrọ̀ inú yín, ẹ pọ̀dọ̀fín, ẹ ṣe wáàsí tí ó méjì rẹ̀ nà, ẹ ṣe fún Tinubu. ẹ jẹ́ ó mọ̀ pé ìjọba ànírà ìjọba Tinubu o. tó bá ní ìdùn tí àwọn alẹ́ lọ́dún rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ dábọ̀ ìyá dárí wálé. ìjọba Tinubu ti kó ìnira báàyàn débi wípé àmọ́dó tá a dọ̀rùn lásì mọ́ àmọ́ àfi k'Ọlọ́run ó kó wa yọ, àfi k'Ọlọ́run ó tètè júwe ọ̀nà fún wa. ìdènà siratal mustaqim Ọlọ́run nìkan lọ́ba afinimọ̀nà k'Ọlọ́run tètè la ọ̀nà fún wa. wàláì tàláì kèsì gẹ́gẹ́ mọ́
làgàtà ní Tinubu ó ti fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀. àgbàdo tí ó wà lẹ́nu lọ́dọ̀ rẹ̀ lẹ́wọ̀n dábọ̀ ìyá. Tàǹdì la ní ọ̀mọ́jó nígbà tàǹdì wá débẹ̀ báyìí ṣé ti a ò ta. Buhari la ní òṣèjọba dáadáa ọmọ tí a wá débẹ̀ ní wọ́n ń pò ìrìn ìbí sí àbábà ìjọba wa lé sí ẹjọ́ torí Ọlọ́run bọ̀dá Tinubu níjọ́ ní ìtẹ́dá old national anthem padà ọ̀tọ̀mọ̀ ní tẹ́ ẹ sọ fún wa ẹjọ́ torí Ọlọ́run ẹ rìvásì gbogbo nǹkan náà kọ́ padà sí bá a ṣe wà láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ̀yìn ẹni bí tí pọnmọ́re balùwẹ̀ olórí burúkú gbogbo yìí. ẹlẹ́rìí ibú ni yín o àmọ́ mo sọ yìí mo dúró ná torá sọ́jú ọ̀rọ̀ ní díjà alẹ́ ẹ jayé pé ẹ̀tì mi ò tí ì gbé mo fẹ́ sọ̀kù ọ̀rọ̀ fún yín ni káfẹ́ kan oṣù désàlẹ̀ kòkò bàbá Tinubu ti yín ti bàjẹ́ àtẹ̀yìn àtàtẹ́jọ́ ṣèjọba lé a lórí tẹ́ ẹ wá mú ìgbésí ayé wa tẹ́jọ́ ọmọ polúkúrú musu a lè fún ọmọ ní 1000 kó fi jẹun mọ́ ọmọ ò lè fi 1000 jẹun mọ́ ọmọ ọdún méjì mẹ́ta kò lè ná 1000 mọ́ Tinubu gbogbo nǹkan tiẹ̀ ọ̀fẹ́ ni ẹ wá kó mọ́tò lé bí ẹni pé Black Maria náà gbogbo rẹ̀ ọ̀jẹ̀ fún yín ẹ̀yin olórí burúkú gbogbo yìí ayé yín ó bàjẹ́ ni. ìsinmi ọgbà ìdábọ̀ ìyá rẹ̀ lé kó nílé máa di. ìyàtọ̀ kan ṣoṣo tó dé bá Nàìjíríà kojú ọ̀rọ̀ náà lọ iná nìkan láti rí yàtọ̀ díẹ̀ lẹ́yìn iná aláìtàlá ẹ má jà á kúrò tẹra wa kò sí nǹkan kan kò sẹ́ni tí màá yẹn wèrè yìí mo sọ yìí mo dúró náà sọ́jú ọ̀rọ̀ ní díjà lẹ̀ èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá Olódògbò kẹni lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ gbà mí bẹ́ẹ̀ bó ṣe rí láàárọ̀ lọ́sàn-án yìí ẹ gbà mí bẹ́ẹ̀ torí pé kí ni ó wù mí kí n sọ̀rọ̀ pẹ́ ó wù mí kí n pọ̀ máìdì mi àmọ́ ara ògùn èlé dáadáa ẹ rí oríṣiríṣi ògùn ẹ ti rí ara ìle tán asáǹsàdúrà náà ní kára ó le agbadírìpù àgbà gbogbo ẹ̀ àárẹ̀ tí ń ṣèèyàn gan kì í ṣàárẹ̀ lásán àárẹ̀ pé Tinubu ó ti dá àárẹ̀ sí àlá ìlà àárẹ̀ tí ń ṣe wá olórí ibú ni yín bọ̀dá Tinubu. We are not going back on our nation. Yes. Orílẹ̀-èdè wa á gbà á lè mọ bá dandan báyìí lọ agbára lọ́wọ́ Ọlọ́run. I love you gbogbo ẹ̀yin bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi tẹ̀wọ̀n ní diaspora wọn ní rùkú yín wá bá wa nílé àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lọ́wọ́ ẹ̀yin tẹ̀sí ń bẹ́ nù ìyá yìí náà táàjọ wà ń bẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run àní bàbá ikú o Ọlọ́run ọba yóò là wá nù ìyá yìí kò ní jẹ́ àbákú bẹ́ẹ̀ yóò ṣàánú wa àlùbáríkà àwọn tó kólé ayé lé lọ́wọ́ ààbọ̀ ń bẹ̀ o lágbára lọ́wọ́ Ọlọ́run kàkà kékun má jẹ sèse ni àìsàwàdànù ni àwọn ni ó padà kó kángára wọn fún wa ẹ má wò wọ́n ká má wọ̀run ṣoṣoṣo bí ẹni tí ò ní kú mọ́.